àgbáyé kan ló wà. The sun will rise, the moon will show. Kí la fẹ́ bọ́ lọ́rùn fà? It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. Kí ni yóò rí rárá gbogbo àwọn ewúrẹ́ ta ti wo wọ́n á ṣe máa repeat ẹ̀ wọ́n á máa repeat ẹ̀ wọ́n bá ní nǹkan míì tán fẹ́ show on station yìí kọ́ remote yẹn gan ti ẹ̀dá mo lọ́mọ yìí fi remote kéèyàn wo bòmíì bóyá wọ́n á ní better thing tó ń ṣe ń bẹ̀. Ẹ wo bí tó lọ fi remote sí ó mọ̀ pé bí ìlú yẹ kó wà kí n má bàa máa stress ara mi o. Ládé ó ṣàfẹ́ ya ìyàkuyà ṣáàmọ́ mi lọ mi ò dẹ̀ ní gbà fún ẹlẹ́dàá mi ò ní gbà fún orí àwọn tó bí mi ò ní gbà fún ẹlẹ́dàá ara tiẹ̀ fúnra rẹ̀ ò ní gbà fún. Ládé tí ó ń bá tẹ ọmọ yìí Ọmọládé orí ẹni. ń gbọ́ Ọmọládé orí ẹni kò sí wàhálà fúnra rẹ̀ ló máa mú. Dami ò serious dúró ṣé mọ́mí ẹ̀ máa ń gbọ́ gbogbo nǹkan tó máa ń ṣe yìí ṣé wàá rí ẹ. Mo ti mọ̀ náà. Ọlọ́run wàá sì kó bá rẹ̀. Dami jẹ́ kí n pè é padà jọ. Tàrẹjọ́ ń kó bára yín mo ti mọ̀ pé bí ti máa bẹ́ẹ̀ náà ni mo ti mọ̀ pé bíbá ẹni ti máa bẹ́ẹ̀ kí ló ṣe Ọmọládé kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ tí mò ń pè ẹ tí mo pè ẹ tí tọ́dẹ̀ fẹ́ gbẹ lẹ́nu kí ni mo ṣe fún ẹ wọ ọmọ yìí ṣó fẹ́ pa mí ni èmi ò payá mi. Pa yín mọ́mì. wọ́n pẹ́ má mọ́ mi kankan lórí ipò kọ̀ wá lórí tẹlifóònù bẹ́ẹ̀ yẹn mo pé mélòó ni gbogbo léyìí téèyàn máa pè ẹ́ ń bẹ̀ tó ní gbọ́ kí ni mo ṣe fún ẹ ọmọ yìí tí ẹ wá gbọ́ ta ló ń bá sọ̀rọ̀ ta lọ́rẹ́ ẹ tó ń bá sọ̀rọ̀ tó ní pé kí ẹ bá pè ẹ o kó má dáyé ẹ lóhùn kó pàyà ẹ o ṣó fẹ́ pa mí ni kí ni mo ṣe fún ẹ bí tẹ̀ ṣe wá pè ẹ yẹn kọ́tọ̀lú ẹ wá lọ ní stroke kéèyàn wá máa pè ẹ à ń pè ẹ bí ẹ ń kó dákú ò dáhùn bódú ẹ ṣe gbàgbẹ́ jásẹ̀ nìyẹn o mo pé kí n tiẹ̀ wá lọ dákú dúró Ọmọládé orí mi ọ̀rọ̀ yìí ò láriwo èmi ò mọ̀ pé wọ́n ń bíyàn ni mo bí ẹ má mọ́ mi o torí tó bá ti fẹ́ mọ́ mi bẹ́ẹ̀ yẹn ó yẹ kó mọ̀ yí pé kò yẹ kó mọ́ mi alájà o mo fẹ́ pa yín o wá dẹ̀ rọra pè mí sẹ́gbẹ̀ẹ́ alájà o ìbágbépọ̀ èmi pẹ̀lú yín kò tẹ́ mi lọ́rùn mọ́ o jẹ́jẹ́ yín tẹ́ bá respect ara yín ẹ bọ́ síbí báyìí o mo fẹ́ pa yín o wá sọ́bẹ̀ fún mi má dẹ̀ fira mi sílẹ̀ fún ẹ má jọ̀wọ́ ara mi fún ẹ má jẹ́ kó pa mí kí ló dé ta ló ń bá sọ̀rọ̀ tó lé tó yẹn. ọlọ́jọ́ mi ò lè pa yín náà. 30 minutes lórí phone call 30 minutes. ọlọ́jà kú tí ètò 5 minutes tí mo fi ń sọ̀rọ̀ lórí fóònù ṣe bóun rè ṣe rí 2 minutes náà mo fi bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà mo dẹ̀ ń bá sọ̀rọ̀. kò burú 2 minutes 10 minutes ta lọ̀rẹ́ ẹ̀ tó ń bá sọ̀rọ̀ tó sọ pé kó má dá yẹ lóhùn torí kó bá pààyẹ́ ẹ̀. ṣé ti rí ibi tábòsí ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn I'm very sure pọ́kùnrin ló ń bá sọ̀rọ̀ torí tí ò bá kí ń ṣe yẹn ni mi ò ní bí ẹ wípé ọ̀rẹ́ ẹ̀ wo ni ò lórúkọ tó ń bá sọ̀rọ̀ tí wàá kọ́kọ́rọ́kọ́ kó tó wá dá mi lóhùn jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ ń pa àwọn ọkùnrin ṣe rí ibi tán dùn mọ́ òun ló ti bá wọn yẹn wọn ò lórí wọn ya wèrè gan
kọ́wọ́ wọn tó tẹ̀ kò sí nǹkan tán ní fi street talk ẹ kò sọ̀rọ̀ tán ní sọ fún ẹ kò sí wọ́n á promise ẹ ní heaven and earth at the end of the day pàbó ni gbogbo ẹ̀ kó wá jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ wàláì tàláì súnmọ́ bí láì làzíláìlà ìláwà tí o bá gbé oyún ẹlẹ́sìn mìíràn kan wàá fi kábà pọn mọ́. alájẹ ìwò ọ̀rẹ́ mi ni mò ń bá sọ̀rọ̀ mú de títọ́. mo ní kí lorúkọ ọ̀rẹ́ ò lórúkọ. Dami ni mò ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà mo dẹ̀ ń bá sọ̀rọ̀ Dami ni kò dẹ̀ ní kí n pa yín. kò ní kó pa mí. Dami lorúkọ ẹ̀. má jẹ́ kó fún ẹ lóyún. má jẹ́ kó fún ẹ lóyún ni mò ń sọ fún ẹ yẹn tó bá gbóyún ẹ̀ sí kan á tó ẹ ti. wo obìnrin gan ni Dami obìnrin ni Dami. wàá dẹ̀ ti sọ èwo ni tó wá ń gbẹnu kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ bí o ṣe ìhùwàsí ẹ ó fi hàn pé ọkùnrin ló ń bá sọ̀rọ̀ kò ń ṣe Dami kankan ló ń bá sọ̀rọ̀. mi ìmọ̀ nǹkan náà tètè fi sọ gbogbo eléyìí náà sí mi o nítorí kò ṣe pé onírìnkùnrin náà ni mí tẹ́lẹ̀ o kò dé ń sọ gbogbo eléyìí sí mi mọ nǹkan tí mo ṣe o obìnrin ni Dami o. obìnrin ni Dami ìyẹn ni wàá ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ tára ẹni mò ń bẹ sọ àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run ṣíọ ó wà lára ẹ. kí ni ìdíje ṣe ń pè mí látẹ̀gùn kí lẹ fẹ́ kí n ṣe fún un. tẹ̀ tí wàá yọlé ayé lẹ́yìn mi ti gbàgbé nǹkan tí n torí ẹ̀ ń pè ńgbà téèyàn ti fòdìdí 30 minutes pẹ́ báwo ni nǹkan téèyàn fẹ́ bẹ́ẹ̀ sọ òní sá lọ lórí olúwẹ̀ tí bá ti rántí ti fẹ́ bẹ́ẹ̀ sọ máa padà wá. tó bá dẹ̀ ti wà nù yáàdì ń bí báyìí tó bá máa bá Dami sọ̀rọ̀ má lóye APC mọ́ torí èèyàn lè lọ ní my stroke níbi tó bá ti ń pè ẹ́ 40 minutes on phone call tólú ẹ máa gbàbẹ̀ dá sàrà ẹrù lóhùn má rántí tí mo pè ẹ́ fún máa sọ fún ẹ ìsọnù ó bá máa bá àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ojú mi ni kò ti máa bá wọn sọ̀rọ̀ o kí mo tiẹ̀ ń wá kiri fún nǹkan yẹn náà o tiẹ̀ ti gbàgbé tí mo torí ẹ̀ o. kò tó lè pe tún wọn fún kókó wọn máa exaggerate gbogbo ẹ̀ náà wọn máa pe Dami padà. Today is the day. But come to think of it, the fact that àwọn people is like kí n máa bọ̀ ní school like wọ́n máa teach nígbà tí ministry wà nílẹ̀ is actually very funny because I don't understand. Lẹ́mi tí mo ti pack àwọn aṣọ tí mo ti lọ rọ àwọn aṣọ gidi tí mo máa wọ̀ lọ ministry ọjọ́ tí màá wọ̀ ti Wednesday ti weekend and all of that kí wàá ká àwọn aṣọ tó lówó iyebíye bẹ́ẹ̀ kí máa lọ fi kó chalk kiri school kí máa kọ̀ọ̀kan sójú blackboard kí gbogbo àwọn black stuffs ní máa bá mi láṣọ gbogbo àwọn kí mo fẹ́ máa kọ́ gan-an tá mo fẹ́ máa kọ́ báwo ni fẹ́ máa kọ́ wọn àwọn kéékèèké èmi ò mọ̀ ó funny actually but nǹkan tẹ̀ ní choice tí bá débẹ̀ lé ní kọ́ra fún mi ní rejection letter mi ni ìrànràn àbí kí ló fi o ṣẹwà kí ló sọ. mo sunkún kí ló ẹ gbà mí kí ló dé aṣọ tí ẹ sì ń bí rárá kí ló rò lọ́tọ́ tó yẹn kí ló fún mi lójú ẹ why you crying àṣẹ wa ó jẹ́ máa rọra má máa para ẹ̀ má máa para ẹ̀ mú kékeré ara ẹ̀ mà ní ẹ̀ kí ló dé. ṣé ọ̀rọ̀ mi ò tó rònú ni ìwọ náà wò á lọ school a ṣètò a tún sẹ́ẹ̀bù ní òpin àmàríṣẹ́ èyí iṣẹ́ tó kéré jù àárín business tó tún jẹ́ kí n dúró sílùú yìí kò lọ déédéé àbí ṣé àtìgbà tó ti wà nígbà ṣé wọ́n rí tán pé mi rí fọ́dà ni ọ̀dà tó kéré jù báyìí mi ìgbà rí kọ́ tiẹ̀ pé wípé òkè o bá wa sí oúnjẹ abọ́ ọkọ̀ òkò gbé wá àárí gbà aládájọ́ sọ pé tí mi bá rówó lé sọ kí kẹ́rù mi bọ́ta jọ níbo mo fẹ́ kẹ́rù mi lọ kò sẹ́bí kò sára kò sẹ́ni tó support mi èmi nìkan náà mo ṣe gbogbo ẹ̀
síbi tó tún máa help me ó pariwo mọ́ mi lórí fún lórí wàhálà mi ti pọ̀ jù mi kú blame ẹ̀ àbí ṣé máa fi tèmi pọ̀ mọ́ lọ́mọ ni ṣé ayé mi ló wà ní tálájà balẹ̀ mi kúrò níbo mo fẹ́ kó lọ níbo mo fẹ́ lọ kó sí náà èyí ọkùnrin tó tiẹ̀ kéré jù ṣebí tí bá tiẹ̀ ní boyfriend lọ́rọ̀ mi máa tiẹ̀ àtẹ̀ ṣe gbọ́ má fi máa ríyàn fọ̀rọ̀ lọ mi ní o Joshua wá sọ fún mi pé gbogbo ilé kò tó rò ọ̀rọ̀ ilé ayé mi ó ti sú mi o. ṣé wà tàbá ń sunkún ó yẹ ká máa rí ìwọ díẹ̀díẹ̀ o ṣó èmi mọ̀ pé Ọlọ́run ṣì wà lókè ó dẹ̀ ń rí gbogbo nǹkan. God will not put you in a river you can't swim. Ó nídìí tó fi dá oníkálukú wa. Kò dẹ̀ lè dá wa sáyé tán kọ́kọ́ gbàgbé wa bẹ́ẹ̀ yẹn. No, it is not possible. So whichever place you find yourself in life, mo pé ọwọ́ Ọlọ́run wà ńbẹ̀. Ó mọ nǹkan tó ń ṣe. Ọlọ́run dá ẹ fún ìyà jẹ. Ìgbàgbọ́ tèmi dẹ̀ ní ni pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa ṣe ìyanu. Ọlọ́run máa yà ó ti pẹ́ jù ó ti sú mi ó ti pẹ́ jù ó ti pẹ́ jù. It's okay. Má jẹ́ ká sáré jọ Ọlọ́run lọ. Ó ní plans fún wa, mo dẹ̀ mọ̀ pé èrò rere ló ní fún wa. Everything is going to be fine. I just need you to be strong. Ó mọ̀ pé mi ò kí ń like máa rí ẹ lọ́gbọ́ yẹn sunkún. I don't like these things now. Sú mi ni ó ti sú mi ó ti sú mi ó ti sú mi ó ti sú mi ó. I promise you everything is going to be fine. It's just a matter of time. So by the time tí ewu bá bẹ̀rẹ̀ sí ní wọlé ní tí nǹkan change, ìwọ gan máa wonder, wá máa pé ṣó ṣe ṣó ni. Má worry. Everything is going to be fine, okay? Kí n bá rà bọ̀ tí máa ti ń bọ̀. Tí máa ti lọ pick rejection letter. Okay. Má worry. Má bẹ̀rẹ̀ cake, mo pò like cake àti small chops. Má bẹ̀rẹ̀. Oh yeah, smile. Smile for me. The day job. Smile for me. Ask me. I'm going to fight about this. Come on, bang. How about you'll be fine. Check into the pick up later. I'll be back up. Should go. Alright, Mark well. Be good. Alright, then. Take care. Somi. Alpha. Alpha, wetin dey happen? Mo ní interview kan ní jàre. Interview tí mo sọ fẹ́ ní jẹta. Ṣé mo lè yáṣẹ́ tiẹ̀? Okay, one anger. Mo ṣe jàre pàdé mi. Mo sure about it. Then mi ò wá kí n wọ black belt àbí brown belt. Somi. Mo ní ṣé kí n wọ brown belt àbí black belt. Torí ẹ ló ṣe jí mi. Interview là ń sọ̀rọ̀ yìí now. And I don't want to mess it up because of something as ordinary as belt. Okay, or brown belt. Okay. Shit. Brown belt mi ti ń bó. Jọ̀ọ́ ṣé mo lè ya brown belt ẹ? Okay. Ó ṣe jàre. Ó ṣe pàdé mi. I have a really good feeling about this one. Somi. Jọ̀ọ́ ṣé mo lè ya black shoe ẹ? Yes, yeah. Ó ṣe jàre pàdé mi. What would I have done without you? Omo. I'm trusting God for this one, no. I'm sure pé eléyìí máa bọ́ sí. I have a good feeling about this one.
else? Spray. Okay. Alright. I think I'm good. Ooh, spray. Sammy? Josh, mo lè ask me. What's she jare padi me? You too sure? Guy, what's he do you now? To ba take all of our spray, ṣé bó ṣe máa spray ni. Ó jọ ti ẹ sọ fún mi ná. Ṣé gbogbo nǹkan ló ní ni? Ó gba shirt, ó gba belt, ó tún gba bàtà. Tí mi bá wà careful gan lè ní kí n yá boxers mi. Kí ni problem ẹ? Kí ló dé ṣó fẹ́ máa pe pàdé ẹ lọ́lẹ̀ ni? Ṣé kì í ṣe fẹ́ tí mo ní sí ẹ ló ń jẹ́ yá nǹkan ẹ lò ni? Àwọn kan ló kọ́lé tí òríyàn bá wọn gbé o. Àwọn kan dẹ̀ ni wọ́n ní amen kò sẹ́nibọ̀dì tó lè bá wọn wọṣọ yẹ kó máa dúpẹ́ pé èèyàn ti ẹ̀ bá ẹ lò nǹkan. No vex now. See this interview ó ṣọ́pa and once I get this job my level don change with that. Gbogbo hustle o make you no go dey wait for give tó máa bá mi sọ yẹn ó máa dópin. So kò jẹ́ ṣe kí a tó pẹ́ tó débẹ̀. Olomo. I think I'm almost ready. How do I look? Shimo, okay. Okay. All right. I think I'm all set to go. Okay, file. All right, then I'm at lobby. Sonny. Oh God. Jomo, maybe I'm gonna rechange díẹ̀ lọ́wọ́ kí n fowó mọ́tò. Èló ló fẹ́ ṣe? Mi ò ní mo fẹ́ share change, mo ní lówó kí n fowó mọ́tò. No, mo sọ pé èló ní dání kí n bá ẹ ṣe sí lower denominations. Why you talk like this now? No, I don't get anything. I mean, you shishi low. Nǹkan tó máa sọ náà nìyẹn na pé o ní anything now. Call the talk say you want change and small change. We tell what lets me one be. Mo be change jare. Èló ní kí n mú? How much you need? How much DSF? Make I see. Make I carry like 5 each, abi. Wallahi, you too sure, my guy. O ṣe pàdé mi. Ma marry later. Debola now. Debola. Betin bella. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń sọ? Má bínú. Ṣé mo kó no mo exercise fún. I'm trying to get fit for you. You kan Muslim go kan do àwọn low life kan kó má gba ẹ mọ́ mi lọ́wọ́. O ní problem. O fura ni. Lórí nǹkan tí ó jẹ́ kó máa pọ́n ló ń pọ́n. Àwọn ló ń gbà ọkọ mọ́ lọ́wọ́. Àwọn ló ráyè tiẹ̀ àbọ́kọ́ ló ráyè ẹni tó fẹ́ gbẹ̀. Really? You doubt my loyalty? No, really. It make sense. Níbo ni mo ti ní time yẹn though. I'm out of this house like 7 a.m. I'm in the lecture hall till like late in the evening. So ibẹ̀ ni mo ti máa ráyè dáadáa because I don't understand. Mo dẹ̀ mọ̀ dí tó ṣe ń ṣe gbogbo rubbish tó ń ṣe. Kí ni ẹ wí? It's not funny, it's because you know I love you. Could they worry about? I'm scared to lose you. I don't want to lose you. You know I love you, right? I don't know, I'm not sure. It's not funny. See, there's nothing to be scared about. I love you too. That's the major thing. Come here. Don't worry me. I can touch your low. Ẹni tó bèrè lódò tán yọ wọṣẹ. Tó ń ṣe gbàtẹ̀mí. Àjàdí àgbààgbà tán. What do you feel? Yeah. Because Mama did don't show rubbish, don't she? Don't carry. Those are DJ sequential. But truth be told, really? You think I'm gonna stay in the house, right?
I'm sorry to disappoint you. I've got lectures and my students are waiting for me. So I'm just gonna have a change of clothes now. Okay. And I'm gonna be off. Okay, what's the problem? At least what you don't know. I was dining with John. See, I prepared a special delicacy for you. Onji awoyanu. Onji awo shifila babe tobari. I know you can't wait. I'm serious. I am Jen. Don't worry. I have activated my chef mode. Are you sure? Yes, baby. Come, let's go. Babe, now. I'm after you. Now, presenting the special delicacy of the special chef, Mimisola. Drum rolls, please. Babe, drum rolls. Oh, your favorite. Where's the food now? What do you mean? The food. Debola, this is your favorite food now. Get serious, Dari. Like woman for one confusion. I mean the food tí mo fẹ́ jẹ, oúnjẹ tí mo fẹ́ jẹ. Babe, this is your food now, What's your favorite food? You don't complain. To bá mo adúrú temptation tí mo go through nígbà tí mo sùn jẹ yìí ni. Tí bá ṣe pé mo ní self-discipline. Bóúnjẹ mo ń ṣe. Ṣé ni, that on me. But I'm not supposed to be around carbs and fats and oils and all that, Babe, now. So this is the food? Babe, this is a special delicacy from my heart to you. Ropo gbádùn. Àti olóṣìwò. Oúnjẹ wèrè wo lélẹ̀. Is this food? Ó dẹ̀ ń pariwo kí n appreciate kilo go through tó fi ṣe oúnjẹ lélẹ̀. Oúnjẹ lélẹ̀. Tó dàbí ìgbà tó mú monster tó ń da sugar sí lórí. Kí ni gbogbo rubbish ṣe lè? Debola, mo tún garnish dáadáa náà. Mo rò pọ́n garnish kọ́. Kí lélẹ̀ tó lébi sára ọjọ́ mẹ́jọ yìí. Ó gbádùn ó mú kíni ó mú kárọ̀tì bí kí n máa dáràn. It's actually nice to know that I won't be serving here alone. Hello? I'm talking to you. Oh, sorry. I was absent-minded, sorry. Is everything alright? Shiko-san? You're fine, thank you. No, okay. You'd actually make a pretty teacher. Oh, really? Yeah. What's your name? Thank you. Don't even go there. I'm actually here to pick up my rejection letter. Nothing more, nothing less. Why is that? What's wrong? You don't like the environment or the school, the city? Well, I actually don't have any problem with the school or the environment. It's actually in a very serene environment. But you ever like picture around me, like a teacher? No. So I'm very sure my rejection letter is waiting for me. Wow. I think. Sorry, I need to go. Leo to onye can ajidos office. Leno, le fere, le slippers. Oh, ngasa si ebe niile. Oh. Ọ ga-abụ na mụ ga-edozi ebe niile ma nweta ọrụ ebe a. Mbido ọrụ ebe a, ndozi ebe niile mee ka mara na ọwụ otu a ka ị na-edozi office. Kekwana ihe na-eshi ebe a? Ka o nwere oke nwụrụ anwụ ebe a? Hello, ma. Okay. All right. Mr. Okechukwu. Mr. Okechukwu. Mr. Okechukwu.
You may go in. Oh, okay. Yeah. Thank you, ma. You're welcome. Thank you. In fact, I'm quite impressed pẹ̀lú course tó sọ pé ó ṣe yìí o. And gbogbo educational background tó tún ní. Oh, lovely. I trust you so much. Mo mọ̀ wípé wàá lè handle àwọn students wa. You know what to tell them, what not to tell them. You know, ìwọ tó ti ṣe teaching practice rí bó ṣe sọ yẹn. You will know exactly how to handle the students. Ṣó tún wá máa wo nǹkan? Àwọn leadership training courses tó sọ pé o ti take yẹn. Oh, so interesting. You see, wàá lè mú àwọn ọmọ yẹn wàá encourage wọn láti máa gba leadership training. In fact, o lè start leadership training nínú school. I will support you totally. Thank you so much, ma. Okay, actually, dear. I love your school. Your school is actually nice, and the environment is it's lovely. And really, ṣé school wa kékeré yìí? You don't have to flatter us, you know. no, actually, it's a very lovely place. Okay, oh, thank you. Yeah, but according to what I saw, like nípa experience teaching. Yes. Me, no experience kankan ma. Yeah, I'm just there. I don't have any experience. And But ìwọ náà ló sọ fún mi níbí báyìí sìn pé o ṣe teaching practice. It's just talking for talking's sake, ni ma. Me o mean eh. Okay, no problem. Gbogbo yẹn má jẹ́ kí yẹn worry ẹ o. You know, our head of studies, I put her through, I fún ẹ orientation, gbogbo nǹkan tó need pàápàá ló máa kọ́ ẹ. Má worry. You will cope, you will do very well. Me ò cope ma. Me ò cope because I think I'll be having accommodation problem because you know while coming here, my parents are very particular about my safety here, so I'm actually staying with my auntie ní Apata. Ibẹ̀ mo ti wá every day. Even me coming here today, I spent more than 1,000 naira. Ọjọ́ kan nìyẹn o. Ká tó máa calculate pé mo wá ní every day, calculate week, calculate month and all of that. Mo dẹ̀ ṣe máa jẹun, mo máa ra ilé, mo máa ra ohun. Èló ni mo ń gbà lóṣù. So kò lè actually were comfortable for me. It won't work. Wow, I understand you actually. But you see, ọ̀rọ̀ accommodation yẹn ò ní jẹ́ problem. You know, àwa gan mọ̀ pé àwọn coppers wa wọ́n máa ń sábà ní accommodation problem. Torí ẹ̀ la fi provide the coppers lodge. Máa fún ẹ ní room tó comfortable tí wàá máa gbé. And o tún máa make extra income, especially if you volunteer for extra school coaching. Whoa, you are so lucky. I'm going to put down your name for that. No, ma. Before you put down the name, mo ṣì máa ní problem. Yeah, CDS. Tí máa lọ fún CDS wa, it's going to be a long journey for me. Listen, my friend, gbogbo nǹkan tó ń sọ yẹn ò lè ní any problem at all níbẹ̀. Look at. Àfi tó bá jẹ́ pé ọ̀gọ̀gàn ò fẹ́ iṣẹ́ lóko o. Ṣé o rò pé o wá sí ibẹ̀ láti wá ṣeré ni? I am going to put up a report to your LI concerning you. Listen, listen, let me tell you the truth. Ọ̀pọ̀lọpọ̀ coppers wọn fẹ́ ṣiṣẹ́, and the government actually put up this initiative to make sure that you people serve your country. Ṣùgbọ́n many of you kì í fẹ́ kan ṣe máa ṣèrànù. Mo dẹ̀ ti sọ fún ẹ láyé yín, mi ì fẹ́ kọ́pà oníranù kankan bí báyìí mọ́. I am going to report you to her. Ma, please, ma, you don't have to report. I'm going to do everything you want me to do. Now you are talking. Listen, ọmọ gidi ni ẹ́, èmi tí ẹ trust ẹ. You are a beautiful, nice lady. Ọmọ dáadáa wà á cope. You are going to be totally okay with us. You see, the HOS, head of studies wa lọ rí. Ó máa fún ẹ ní everything you need. Gbogbo orientation, nǹkan tó máa kọ́, class tó fẹ́ máa kọ́. Ó máa sọ gbogbo ẹ̀ fún ẹ. And by the way, you are going to be taking our SS1 and 2. Okay? So, wá lọ rí HOS. Tó bá ti jáde stansi. Tó bá lọ síbẹ̀ yẹn, right hand side ẹ̀ ń bẹ̀. Wá rí cream colored building kan. Cream colored building. Tó bá ti débẹ̀ béèrè Mrs. Dada. That's the HOS. Ó máa mú ẹ lọ sí class tó máa take. And by the way, you are going to be taking SS1 and 2. Okay? Copper Esther. What is the problem? No problem, ma. Okay, get up and go. Go and see Mrs. Dada. Okay? Go and see Mrs. Dada. She will put you through. Copper Esther. And hold on, Copper Esther.
make sure you don't miss any of your periods while you are with us, or else I'm going to report you to your ally. What has my period got to do with me? Hold on. Not that period. I mean your lesson periods, please. Whatever you do with your other period is your own business. Thank you, ma. Bye. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. ní kẹ́ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. òjò tó rọ̀ lánà yẹn. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. gbogbo ilé ló ti wó lọ o. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. Mr. Okechukwu, I think you do great here. Thank you. Ma sọ fún secretary kó send salary breakdown sínú mail yín as soon as possible. Okay. Oh, sorry. Hello, sir. Báwo ni? Sir? How about the lady tí mo rán sí ẹ? Ẹ wà níwájú mi nísìnyí, sir. So what's happening? What's the feedback? Kò perform dáadáa ni, sir. Kí ló mean? What's that? Sir, nǹkan tí mo try láti sọ fún yín pé lady yẹn kò perform dáadáa nínú interview tá ṣe fún ni, sir. How is that your business? Tí ẹni kò fún níṣẹ́, that's all. Okay, sir. Màá sọ fún secretary kó send letter ẹ̀ sí kẹ́ sign ni, sir. Okay, sir. Ó dàbọ̀, sir. Mr. Okechukwu, yes, we'll get back to you, sir. Ṣebí a ti agree ẹ ti ní ẹ ti sọ fún secretary pé kó send the salary breakdown sí mail mi. Ẹ ti gbọ́ mi, ẹ jẹ́ explain nǹkan fún yín. Mo ń gbọ́ yín. Sherry, boy man sọ fún mi pé I will get back to you, I will get back to you ni. Wọ́n dẹ̀ kí n get back sí mi. Sherry, iṣẹ́ yìí dẹ̀ ṣe pàtàkì sí mi. Ẹ jọ̀ọ́ mà. Ẹ jọ̀ọ́, ẹ má get back sí mi. Mr. Okechukwu, please. Embarrassment lele na stand up and leave my office. Ẹ jẹ́ n wá báyìí, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ n wá báyìí mà. Ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́. Ma pe security sí pé kó wá mú yín kúrò níbí báyìí o. Ẹ gbọ́ tèmi. Leave, please, kindly leave my office. Ẹ jẹ́ explain nǹkan fún yín, ẹ jọ̀ọ́ mà. Yes, ma. Security, please come and get this guy out of my office. Ma, you know, ṣe pé mi ò fẹ́. Ẹ understand nǹkan tí mo ń sọ. Ẹ wò mà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. òjò tó rọ̀ lánà yẹn. Okechukwu, emere gị eme. Gịnị mere ije ụwa m si na-aga gara ọhịa? Ọrụ m che na-enwetachala m. Onye na-emere m ule ajụjụ a na-agwa m si we will get back to you. Dị otu m si edowe ọnụ agwa Somesila ọrụ na-enye m obi ụtọ adabafụ. Dị otu m si akọwa nka. Dịkwa n'udu nwa m bịakwanụrụ. Emechaa ndị nọ n'ọchịchị a na-asị na ndị dị mkpa dị lezi. Dị otu dị mkpa si abara onwe uru na ala kpọchiri akpọchi otu a. N'enu m, lee otu m si na-agbagharị maka na ọrụ adị maka na enweghị m ọrụ. Ekwesịkwara m imekwanụ ihe ga-enye papa m obi ụtọ. Asọkọrọla m ịnya o. ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀. Aláǹtẹ̀rẹ̀ o. Bàbá mi lé mi lẹ́bọ̀ra. Màmá ní rodò lọ́wẹ̀. Mo dọ́dọ̀ mo bólúwẹ̀rí. Ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Bẹ́ẹ̀ bàbá mi délé. Ẹ kí bàbá mi fún mi. Ẹ kí màmá mi fún mi o. Ẹ kó dojú àlá o. Ká tó fi pàdé ṣọmọ. Ẹ kó dojú àlá o. Ká tó fi pàdé ṣọmọ.
Relax, relax. Amanda, just sit down, relax. Relax, okay? Relax. Just calm yourself. Season come and season go. The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ibadan, Olabi, Horere, Aye, be Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ibadan, Olabi, Horere, Aye, be Okoto. I want to believe you will enjoy your stay here. Though I'm one stubborn girl, but don't worry, we'll tell a couple. And you'll be teaching SS1 to 2. Each of the classes loaded 4 arms, that is SS1A to D. Which of the arms, Mama? Everything. Yeah. Ti man ko bobo arms, kí làwọn other teachers tó kù mama ṣe? Oh, you don't know? Well, sorry. We are actually short of teachers. Are insufficient teachers, really. So, our corpus not laughing there. And you are actually here. You know, you help us build the students, build their career, build everything, and you know, you are actually here to serve too. Good day, class. Good day, ma'am. This is Miss Esther. She's a new corper posted to her school here to serve. And she'll be teaching you English literature. Please, please and please cooperate with her. Is that okay? Yes, ma'am. Miss Esther, best of luck. Thank you. You're welcome, ma'am. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbọ́ o. Jàǹgbàlà ìjùkú ìjùkú ìjùkú.
ìjùkú jàǹgbàlà. Ní kẹ́ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. Jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. Jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. Jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. Òjò tó rọ̀ lánàá yẹn. Jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. Gbogbo ilé. Ẹ bá ń gbọ́dọ̀ yí gbẹ́ o. Jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. Ní kẹ́ bá ń gbọ́dọ̀ yí gbẹ́. Jàǹgbàlà ìjùkú 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 jàǹgbàlà. Hi guys, this is Essay Mama and you're welcome to my vlog. This is 360 degrees with Essay. Now guys, just in case you are here to drop a like or you are here to drop a comment inside of my video, it's about the time for you to share my video with your friend. Let them also know hello, I'm having all the juice, I'm having all the gist, and of course I'm keeping you up to date with my lifestyle. Now you know, as a hardworking girl, almost about she shared it as she was. I just doing steady on a daily level. So guys, I'm out here having a nice time in this resort. Do you understand? So it's a beautiful place, just in case you also want to have fun. All this work that you do, you tighten your life to your shit. What death's done now? And the moment you die, anybody's going to spend that money, including a crazy human being. So that money you're working for, how about you spend it all on yourself? I'm going to drop the link to this beautiful resort on my caption. Please click the link, use it to get amazing discounts. Guys, I have to go now. I have a lot of unwinding to do, a lot of relaxing to do, and then I'll be updating you with more videos as they go. Alright guys, I'll talk to you later. This is 360 degrees with Essay. I love you. This is too much. I will treat me like what man see you. I shall give you video and then so already. She will pay our 5 fans. No, one of women come one be by me. Jenny. My day, my joke is Mama Berry. Womi. Gbogbo tó ń tú sáfẹ́fẹ́ yìí tó bá wá díẹ̀ tí wọ́n rí pé rán ní ńkọ́. Èmi Essay Mama. Lọ́dọ̀ máa lọ sọ fún ọ pé rán ni. Wo mi ò ní purọ́ pẹ̀, ó wọnú ayé mi bí ayé mi gbà sọ́dọ̀ tún ní straight. Ẹyin tó gbà sọ́dọ̀ tún yẹn, ó sì máa gbà sọ́kúnlé o. Bí a fẹ́ yọ fìlà yẹn lórí yín o. You are too much. Ẹyọ fìlà yẹn, ẹyọ fìlà. Àbí kí wọ́n máa yọ ni. Jẹ́ kí n gbé nǹkan mi bọ́ọ̀lù náà. Ẹ̀rọ dáhùn, mo ní nǹkan mi tí mo fẹ́ ṣe. Mo fọ́ fún ẹ. Tẹ bá lè bọ́ nǹkan mi mind you. Bí a bí agbada. Mo ń bọ̀. Ẹ máa ní glasses náà. Iṣẹ́ dé aláṣejẹ ní straight. Àrílè máa ṣe ẹ máa fi lànà. Ẹ fi kọ́lé ra Bentley. This is too much. That's it. Mo ẹ̀ṣẹ̀ wá mọ̀ sí pé ẹ ti ready ni. Lade, àní máa ti sọ ìjà ṣe video call lánàá. Right, bó ṣe promise mi lóríṣiríṣi nǹkan tá a gist. Mo ní kó fún mi lówó gan-an. Mo máa ń rojọ́ kó tó fún mi lówó gan-an. Wọ́n ti mojú ọkùnrin ló ń tiẹ̀. Owó nǹkan mọ́jú sọjí ọkùnrin. So mo jẹ̀bi mo ṣe gist ẹ̀ báyìí. Wọ́n tọ́ máa bá yín lórí mo ti mọ̀. Má wọ̀rí mi ò ní gist ẹ̀ mọ́. Torí báyìí má bínú ọ̀rẹ́ mi. Kúrò mi jà mo fẹ́ sọ ọkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ á dẹ̀ máa sọ̀rọ̀ síyàn. Tí ó bá búyàn á lè yàn mọ́ fíìmù wá ní. Má bínú. Ìbínú ò dẹ̀ sí ìtẹ́ náà. Má bínú. Nǹkan tí mo ṣàfẹ́ sọ fún ẹ ni pé tí àwọn sọjí bá dé make sure po cooperate torí gbà ìwọ̀n máa ṣe bí ọ̀gọ̀rọ̀ ó ti rí wàá bẹnu jẹ́ bí ẹ tó fún lágbólẹ̀ tútù torí ọ̀rẹ́ ò yé mi má ṣe bí ọmọ mọ́ mi tó wá ti dé jẹ́ kó rí ẹ kó pé o. Dá mi ọkàn mi ò lọ jàre àyà mi ń já. Ó sọ̀rọ̀ torí dẹ̀ fọ́ mi àti kò falẹ̀ fa ti ń ṣe àyà ẹ̀ ń já àyà ń já jọ kí ló ń jẹ ẹláyà ṣé mi ò ní sí bẹ́ẹ̀ ni. Ìwọ̀n pàlàjà ò gbọ́dọ̀ mọ̀ pé mo tún yà síbì kan lẹ́yìn school. Jọ ṣé wọ́n fẹ́ sọ fàlàjà ni. Rárá o. Kí o kí wàá lẹ́jọ́ ṣèbí ká ti lọ wo nǹkan tá a fẹ́ wò ká dẹ̀ mú kó àbò fa ice cream mọ́ ni. Mo fẹ́. Ọ̀rí nǹkan. Bó tá a ní pẹ́ ń bẹ̀ o. Àlè pẹ́ mo tún sọ fún ọ̀rẹ́ mi jára yìí máa ṣe báyìí mọ́ tún ṣọ̀rẹ́ help ṣàkó mọ́ fi tẹ̀ dání. Kò dání ṣé kí n lọ mú. Àdàlẹ́ kó láti bá àlàjá jẹ́ fi hàn ẹ́ jọ kọ́ fún mi láìkẹ́ o. Wọ́n kí ló máa ń ṣe é ná? Mo sọ pé kó má máa tẹ̀lé mi kiri mọ́ àbí nǹkan ń ṣe é ni. Má lọ rìpọ́ọ̀tì ẹ̀ ò fi mí lẹ̀. Bẹ́ẹ̀ náà ló máa gbọ̀n bí jellyfish kiri lé. Kí ni? Adébáwò ló ṣe ọmọ ẹ̀dẹ̀ láìkẹ́. Stop ẹ̀ wọ́n pé mo láìkẹ́ ìwọ ni ó láìkẹ́. Ká ìjàre. Tí o bá tiẹ̀ máa fẹ́ yàn gan ṣé olódo eléèlé yan máa fẹ́ ni. Mo mọ̀ pé kò ń ṣe pé mo set tán bẹ́ẹ̀ yẹn náà but at least kò ń ṣe pé mo dance tó eléyìí.
kí ló ṣẹlẹ̀ tí ọba tiẹ̀ máa fẹ́yàn gan ìwọ lọ fẹ́ tí ọba tiẹ̀ máa fẹ́yàn gan èèyàn á fẹ́yàn tó máa gbéyàn gòkè kò ń ṣe lè. ọmọ tó wá ń sọ máa tó ga táwọn èèyàn fọ́ fún àdèmọ́rú ní orí ilẹ̀ má lẹ́tà kọ lẹ́tà fún wọn pé ìyá I'm sorry you love me you told me. ọ̀rẹ́ nẹ̀bí lẹ́sìn lọ́fun. àdé ọmọ ẹ̀ láìkí ẹ gan. ó mọ̀ pé mi ò láìkẹ̀ ó mọ̀ pé mi ò láìkẹ̀. àdé ọmọ ẹ̀ dẹ̀ láìkí. a ní kò káì. Okoto, Okoto. Ẹ kú ilé o. What a long day. How far can you pop? Shegwa. Oh. Shegwa. Then buy a sorrow con de. Kilo dé kí ló tún rò. Ṣó tún ronú ni. Oh, Esther, o kàn try láti calm me down. Ṣọ́rọ̀ yìí ò tó rò. Bí màá ṣe rówó lé sùn mi tí mo sì. Nǹkan tó bá mi nìyẹn o. Ọ̀rọ̀ kan tí mo ti fẹ́ gbọ́ nìyẹn. Ọ̀rọ̀ owó lé lè ṣe. Mo fẹ́ ṣe mí. Mo ṣàfi mí lẹ̀. So mo wẹ̀wà. Stop. Mi sì mú gbogbo ilé fi mí lẹ̀. Ní kí ni? Mi ṣe ó fẹ́ gbogbo tí rẹ̀ gbogbo ti pọ̀ wá máa ṣe tí kò kí. Wọ́n gbé gbọ́n wẹ̀wà jáde. Wọ́n ṣe gbogbo. So, owó house rent wa nìyẹn. But stop jẹ́ gbogbo pa mi like àwọn orí pọ̀ mọ́. Àmì ò bẹ́ẹ̀ ṣeré jàre owó gba owó jàre. Our house rent wa lélẹ̀. Emphasis on wa because as from today, I see myself as legal occupant of this room. I think it's part of my responsibility. So, house rent wa ni emphasis on wa, so you can pay up. Esther mi like má mú mi ṣeré mi like gba. Mi ò mú ẹ ṣeré, it is the money for the house rent. Go and pay it. Why tó ṣe báyìí? House rent. House rent. Serious now. I should say, well, okay, upstairs. It's actually your money. Thank you. Esther, serious now. Ṣé no gbé ẹni? Serious, ṣé house rent ni. Mi ní dá padà o, mi ní kó lẹ̀ mọ́ o. Ta ló ní kó dá padà tẹ́lẹ̀? Ṣebí it's for you, ṣebí it's for the house rent. Why are you acting like this now? Ṣé dọ̀tí ni? House rent wa. Hey! Shut up! Àwọn tó ní mi ní rí owó lé san. Shut up! Kì í tún wá ṣe half payment, full payment, like full payment 12 months. Mo tún san máa bínú san ni. Wọ́n gbé jọ. Bá mi wá ìró àti bùbá àti heels. Ta ló ń ṣe party? Mo fẹ́ fi lọ sanwó fàlàjà ni. Kí ló tún pẹ́lẹ̀? Kí ló pẹ́lẹ̀ rìn sí i? Kò sí kan tó ń parí ẹ̀yà rẹ̀ ló ń pa mí. Inú mi tẹ̀ dùn pé you can smile like this, like ọkùnrin lè rẹ́rìn-ín ó lè sọ̀rọ̀ inú ẹ̀ dùn. Níwọ̀n tó ń kárí wọnú látàárọ̀ bí ọmọ kú lọ́wọ́ adití. Pẹ̀lẹ́. Esther, owó jọtọ ọlọ́njẹ ká lọ wá nǹkan jẹ. Mi ní kówó ilẹ̀ tí bá ti kó, like tí bá ti dé báyìí mo ṣe mi ní kó lẹ̀ o. Ṣẹ́wà it's your money. Ó ń lọ o. I'm hungry. Esther, are you serious? Mo jẹ́ lọ sùn jẹ́ wọ́n ló gbé. Thank you. Go to down, jẹ́ ká lọ oúnjẹ ìsè jàre má fà mí. Àwọn obìnrin life saver. Bro, kí ló ṣe àwọn yìí náà? Wọ́n ti pẹ́ jù náà. We don't have all day. Oh, so ìwọ lè máa complain sí. No, tell me, òun complain sí. Ṣé bí nǹkan tó máa ń bá yín sọ nìyẹn? Ẹ̀yin tẹ́ máa lọ́mọ secondary school káàkiri nǹkan tójú yín máa ń rí. Òun lójú ẹ̀ rí sí náà. I tell you now. Àwa tá à ń lé ọmọ secondary school káàkiri. You have a point. Bẹ́ẹ̀ ni kó tó máa ṣe rí pé tí Dami bá ti dé. Máa sọ fún pé ọ̀rẹ́ mi ò kò ní interest náà ọmọ secondary school. Kó fọ̀rẹ́ ilẹ̀ kó má fẹ́ lọ́rẹ̀ẹ́ náà. Àbí? Kí ló ṣẹlẹ̀ gangan? SOJ má gbé yẹn wá. Is that you used to do? Somebody cannot even play with. Mo ń bá ṣeré ni. Àlàyé ní plan o. O sọ fún mi pé ó ti jọ ṣeré. Má bàṣẹ́ mi jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. Kò sí ìròlì ìgé má fọ má. That's what I'm saying, ọ̀rẹ́. Ló ṣe é náà. Dami,
Damilola kukulala. Afana. Boy mama sọ má bínú tó tún mama fine sí nìyẹn. Asha de ti dé báyìí, má bínú. Jẹ́ ká lọ. Ladies first. Wọlé bá mi ṣílẹ̀kùn fún ṣe. Ladies first now. Tó ní ṣílẹ̀kùn fún. Damilola kukulala. Wow. Mama mi ka fún. My name is Raji. Yeah, I'm sure. Baby, what you miss your girl? Serious. Mama, you miss me, you miss me. I dey ma bere owó lọ́wọ́ ẹni sùn ní fún yín. Got to fi ma ṣe mistake here. No. I'm a low class bitch. I'm a man sorry babe now. And moreover, I'm a responsible boyfriend. Why to be friend? I'll give it to you now. O ṣe lo ma fi complain kó tó fi sílẹ̀ wá ko mi ò ko ṣe pé ní fi sílẹ̀ bó ma complain. And mo ní láti mọ nǹkan gidi nítorí te kó rí mi kó ní yes as your girlfriend. You should be proud of me. Yeah, baby. I love you. And mo ko mo sọ fún ẹ mo fẹ́ ra àwọn kọ̀ọ̀kan mo rí wọn ní online mo dẹ̀ ní láti ra. Àwọn kíni yẹn? Aṣọ bàtà mo ní láti ra nǹkan tó. Wọ́n jí kí ni wẹ́? Oh God! SOJ mo like gbogbo eléyìí náà. Kí ló ń wá náà SOJ? I know what is happening. Kí ni gbogbo ètò tẹ̀ I don't like all this now. Gba ijó ṣùwọ̀n lẹ́rọ now. Driver tèmi ojú mẹ́rin ló ní. Guy concentrate mo like ẹ o. Concentrate now. It's okay. Smile now. What's the matter? I don't want Okoto, Okoto. Inshallah. Ọmọládé. Ibo lọmọ yìí wá gbà lọ? Àbí kò ì tí dé látàárọ̀ ni? Ládé orí mi. Ẹ mà gbà mí kẹ̀. Bó mo wá fẹ́ wá sí? Ojú kan ẹ̀pà ojú kan èrè. Ha! Ta ni o? Èmi ni. Ẹ kálẹ́ mi. Adéṣẹ́wà, kálẹ́. Owó lé ni mo wá fún yín. Ọmọlúàbí. Ṣẹ́wà. Ṣó ti rí nǹkan tí mò ń sọ nìyẹn. Èmi náà mọ̀ pé ọmọlúàbí ni ẹ́. Ká ṣàdéhùn, ká dẹ̀ múṣẹ́ kọ́jọ́ tó pé. Irú wa yẹn máa ń wù mí o. Ó máa ń wù mí gidi gan-an ni. Wo ọmọ ní ẹ o ṣe gan mo dúpẹ́ ó kàrẹ ọkọ mi. Ṣé everything ti wá settle by? Kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kó dẹ̀ máa wo kò kí n ṣe pé mò ń bẹ ìjà náà tẹ́lẹ̀ o ó kàn rí bẹ́ẹ̀ lójú ẹ̀yìn ṣé rí tí mi bá ṣe ti ń ṣe yẹn possibility kó má wà bó ṣe máa wówó èrè ó wà. Bọ́ alájà nǹkan tẹ ṣe dùn mí gan ẹ wá ń dojú tì mí ẹ pariwo mọ́ mi ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ lẹ́dàá mi o. Bá mi bẹ̀lẹ̀ dá ẹ̀ kó má bínú ìwọ náà má bínú Ọlọ́run ò kúkú ní dojú tẹnì kankan nù wa ṣé òun kí wọ́n máa sọ wọ́n ní owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ nǹkan tí mo ní kí n wá fún yín náà ni. wá má ì tí ì lọ ọkọ mi bó tẹ̀ jẹ́ mo mọ̀ pé máa pé ná. Ó pé o. Ṣé àbúrò ẹ ò sí lọ́dọ̀ yín? Àbúrò mi àbúrò mi wo nìyẹn? Ládé àbúrò ẹ. Ẹ ti máa sọ pé ọmọ yín. Ṣé bíbí àbúrò náà ló jẹ́ sí ẹ? Òótọ́ ni àmọ́ mi tí ìrìlẹ̀ ni kò dẹ̀ sí lọ́dọ̀ wa. Ó dà. Kò burú ó ṣe o. Yes. Ó dàárọ̀ o. Ó dàárọ̀. Ọ̀run rẹ lásùn. Ẹ máa gbà mí kẹ̀. Ẹ máa gbà mí. Odidi ọmọ bó mo fẹ́ wá sí.
ó ti fẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó ti bẹ̀rẹ̀ rìnkúrìn ó yẹ kára ti fún mi náà ńgbà tóun àti bọ́ọ̀ yẹn ṣeun àbí kí lórúkọ ẹ̀ ń jẹ́ yẹn tóun ti bẹ̀rẹ̀ sí jọ ná lórí tẹlifóònù ìgbà yẹn ló ti yẹ kára fún mi ọmọ ìyá dẹ̀ dá mi mọ́lé ni o á rí mi wò bí ìran bá dẹnu géètì yẹn ń sìn tí bàbá ń bẹ̀ gbogbo òrìnkúrin tó fẹ́ máa rìn yẹn máa fẹ́ gbàgbà lọ́wọ́ ẹ̀ kó má bà tèmi jẹ́ kó má sọ pé mi ò lè dá tọ́. Yé mo ṣe nǹkan yé kí ni mo ṣe tilẹ̀ fi ṣu alájà máa pa mí lálẹ́ yìí. Kí ni mo wá dúró bàjẹ́ àárọ̀ náà? Kí mo rí pé lè ti ṣu ni alájà máa pa mí. Ṣé wọ́n ní mo tún ṣọ̀rẹ́ ọ̀ tí wọ́n rà ẹ́? Ọ̀rẹ́ wo lè ṣe lájẹ́ ọ̀rẹ́ ni mo ṣe ọ́. Ọ̀rẹ́ bá ṣe é máa fún yín fọ́ sí owó ojú yẹn máa pọ̀ yìí ta ni bẹ́ẹ̀ bò èrè mo rò pé nǹkan ń ṣe iṣẹ́ tí bá mi sílẹ̀ nù. báwo ló ṣe máa ti pẹ́ tájú tún filẹ̀ kún bá mi ni báwo ló ṣe máa ń ṣe báwo dẹ̀ ní sùúrù ká gbẹ dandan. ta ni ẹ ṣé o ibi tẹ́ bá mi lé yẹn ṣe bọ̀ ọlọ́jà máa pa mí lẹ́nu o. tó mọ̀ pé idiot ni ẹ ṣá níbo lọ tí ọmọ pa inú yìí ṣó pé idiot ó jẹ́ kí n waste owó mi lónìí ṣó pé idiot ni ẹ. ṣé mo ní kí bẹ́ẹ̀ gbọ́ mọ́ ọmọdé bẹ́ẹ̀ gbẹ́. tí kò fi kí o wá fi bọ́ ètì mi tiẹ̀ o wá fi bọ́ ètì wọ́n fún mi lẹ́yìn. Okoto, Okoto. Bó wá lọmọ yìí lè gbà lọ. Ẹ máa gbà mí kẹ́. Mo máa dáhùn. Mo máa ṣe nǹkan ará àdúgbò ẹ máa gbà mí ará àdúgbò ẹ gbà mí o ní wọ́n fọ́ fẹ́ fi sọ ẹ gbà mí ará àdúgbò ará ilé ẹ bá mi wá mọ́ mi o èmi bá mi ẹ bá mi wá mọ́ mi ẹni ní kíní sùúrù ó ti di ọmọ kíní sùúrù mi ò lè ní sùúrù ẹnu wo mo fẹ́ mi sọ ó sì máa dé kò ní pẹ́ dé má ṣe ra yín léṣe alájà ó máa tó dé ẹwọ di ọmọ mo ta títí tọmọ mi sọnù kò ní pẹ́ dé ẹwọ ẹdì lé ná ẹwọ dé àní kò ní pẹ́ dé ẹsẹ̀ ẹ̀ ti wọlé ná mi ò ní wọlé o ẹ má fún mi ò ní wọlé o ẹ má ṣe bí ọjà àwọn ọmọdé nínú ilẹ̀ mọ́mọ́ mi ò ní wọlé mi tọmọ mi má dé bá mi rè o alọ́ máa dé sí ibi tọmọ mi má dé bá mi rè o ẹ fẹ́ pè nítorí Ọlọ́run báyìí àbí tó ibi ìsúnmù náà alájà ọmọlọdé pẹ̀lẹ́ níbo ló yà sí. ìgbà tí ní school. níbo ló yà sí. nǹkan tí mò ń try láti sọ fún yín náà nìyẹn lẹ́ẹ̀kan pé ìgbà ní school wọn pé wọ́n sọ pé kí àwọn student art class pé kán dúró fún lesson èmi gan mi ò kẹ́ time pé ó máa pẹ́ because mo wọ́n dà pé. báwo ni wọ́n ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní school tiwọn. mi ì sọ fún ẹ o ní believe pé school àwọn adé náà post mi sí. oh really I swear it's a small world o small indeed. ọmọ yín sọ fún yín nìkan pé kẹ́ calm down. o ṣe mo dúpẹ́ kí lórúkọ ẹ yẹn náà. Esther ni wà. Ẹsítẹ́rì ayaba orúkọ tó dáa ni o ṣe gan ìyá mi nǹkan tiẹ̀ náà ní bàjẹ́ bọ́bí wo àbúrò yín náà dẹ̀ ni o látẹ̀ní lọ mo fà á lé ẹ lọ́wọ́ kó máa bá mi mójútó nínú school yẹn. Ọlọ́run mójútó gbogbo Ẹsítẹ́rì ayaba. alájà ẹ lè máa pè ní Esther. ìyẹn náà dá Esther o ṣe ìyá mi ṣáà máa bá mi watch out fún ní school o ṣe o ó yá kó bàtà yá lọ. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o mo mọ̀ lóore ẹ ṣé o níṣọ́lẹ̀ wo tí yóò ní bàjẹ́. Esma
Mo mọ̀ lóore o. Jẹ́ ká lájà gbẹ̀rún. We have really tried our best on him. You know, his case is very serious. But the good news is RIT Ballet there. You understand? Especially they come out with Bandura. You should keep praying. We'll be needing a lot of that. You should understand. Hey, Doctor. I'm so ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n bẹ́ẹ̀ bàbá mi délé ẹ kí bàbá mi fún mi ẹ kí màmá mi fún mi ó ẹ kó dojú àlá ó ká tó fi pàdé ṣọmọ. Countless times. Stop calling me for crying out loud. Kilo fego now. What is the meaning of all this? Season come and season go. The sun will rise. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end of victory, that's why I say one day the story will change. Good things will come your way. Ibadan, Olabi, Horere, Aye, be Okoto. One day the story will change. Things will come
your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. Oyin bí Okoto. Ṣé ló oyin bí Okoto. Oyin bí Okoto. One day your story will change. Good things will come your way. Would this guy just stop calling me? Can you go away now? Why is it? Oh, take it easy now. I could pick it. Could take bonk to first. Adiza, hello, Adiza. Kí ló ṣẹlẹ̀? Okay. See, Hadiza, I don't have time for this now. Please, I'll talk to you later. Uncle Sonny, I have to leave now. I have to get to school. It's very urgent, but I'll be back. Shedbo. Only my love. I'll be here with you. Thank you. Go take care, right? Yeah. Abba, ṣé torí ọ̀rọ̀ náà ló wá fi ń ṣe kí ọ̀yà má bínú. Oore mo dẹ̀ ṣe ẹ́ o. Oore mo ṣe tó dẹ̀ fi ó fi bí sùn mi kó dá Ọládé. Ó dé tí mo fẹ́ máa fọ́ọ̀mù victim. Owó tí ẹ mọ̀ pé ilẹ̀ tíṣú lánàá ṣóṣóṣó ọmọ bí alága ṣe ń bá mi sọ̀rọ̀ lánàá tó yẹ pé wọ́n máa yà wọ́n máa ń já pé gbọ́mọ má ti gbé mi lọ tó yẹ pé wọ́n ti pé gbogbo ará àdúgbò tó ti pé sí wọn lórí tó yẹ pé àyà wọn ń já yìí eléyìí wá ń sọ pé oore lòún ṣe fún mi. Ṣúlẹ̀ tó bá yẹ ni. Kò ṣe nílé jù bẹ́ẹ̀ yẹn lọ ká ní ọpẹ́lọpẹ́ kọpa Esther lára mi lánàá tó bá mi bẹ̀bẹ̀. Kọpa Esther ẹ̀rọ kọpa Esther kan náà ṣe bí ilé wa ló ń gbé pẹ̀lú ọ̀rẹ́ wọn. Ah, that's nice. I just want to tell you jáde mọ́. Mi lẹ́kìn ọkọ̀ kó bá kárí àná. Má jẹ́ kọ́pá Esther. Bí o fẹ́ nǹkan tó máa jẹ́ wípé o máa pé Dami ló ń kọ́ Ládé àbí kí ọkọ̀ máa rojọ́. Ọkọ̀ máa Ládé orí àlàjá. Ó yé mi. Ẹ̀mí ẹ̀fẹ́ kì í pè é make sense. Assignment àná yẹn lé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n mi ìrìnàjò ẹgbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n mi ló help me. Good evening, ma. Good afternoon. Sorry, good morning, ma. Good evening, ma. Good morning, ma. Good afternoon. It's good morning, ma. It's good morning. Why you guys? Good morning. Shut up. Ibola ke méjèèjì wà. Yeah, assembly, ma. So what are you doing here? Hey, ibẹ̀ la. Ṣé ti pàṣẹ fún jẹun? Yes, ma. So how is she? Calm down, Zo. Ṣé mo pé test Dr. Hyacinth kò ń ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ miss. Bí ẹni pé èèyàn ló ń fọwọ́ ara ẹ̀ kọ lẹ́tà sí carry over ni. At least she should have called. Or kó ṣe anything like that. Ọkọ ìyàwó. Calm down. She will soon be here.
Well, if you say so. Tẹ má bínú sí bó ṣe sọ̀rọ̀ sí ẹ ń gbà yín. Oh, I'm not vexed. Only king sọ pé kó bá mi bẹ̀ pé kó má bínú. Like give mo ṣe ń pè lẹ́nu ọjọ́ mẹ́ta ti ń di lemọ́lemọ́. So I think it's a problem. That's not a problem. Kó bá mi bẹ̀. That's not a problem. Well, if you say so. So ọ̀rọ̀ oúnjẹ tó ń sọ ń gbà yẹn ṣáà lè wá lọ jẹ ńsìn. Èmi ti lose appetite mi lè jẹun náà. Ọ̀rọ̀ tí mo gbọ́ yẹn ti jẹ́ kí n lose appetite. Ṣé mo lose appetite last one? Èmi ò lose ẹ̀. Àmà bẹ́ẹ̀ wá. But I can't eat anymore. I'll eat for 2. Only you? I'll eat it. Huh? Kí ló tún ṣẹlẹ̀? Why? Ọjọ́ wo ni mo ṣì send owó kan sí ẹ náà? Ha. Hey. What? No, really, just listen to yourself. Ṣé o ń gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀? No, kí ló le tó yìí? But mo ṣe... Okay. See, hold on, relax. John, èló ni mo ń gbà lóṣù tí gbogbo ẹ̀ le tó yìí? Okay, fine. See, Mama, try as much as possible. I'll try and raise the money, but only matter ye team of only matter ye, but I'll raise the money and I'll get back to you. Wale ṣe pọ̀ tó yìí, ṣé o fẹ́ kó bá mi ni? Right, Mark. All right. Okay, good. I'll let you guys know. Right. Bye. What's that? Let's just sorry. Student in Nigeria, I'm 300 level yẹn ni wọ́n try láti bẹ̀ mí pé kí n bá wọn extend ọjọ́ táwọn máa submit assignment wọn. Ọ̀rọ̀ ṣẹ́ iná ni ṣá. Really? Iṣẹ́ lóògùn iṣẹ́, múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi ò bá sọ. Ṣé torí ẹ̀ náà lọ ṣe wáyé kó lọ látàárọ̀ kó lọ ṣiṣẹ́ kó tún wá dé kó máa sọ̀rọ̀ ṣẹ́? Wọ́n bínú kó lè dáná ni. Àti ẹ̀dúpẹ́ pẹ̀ lọ lé ni. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe lọ náà kò sí difference. Difference máa yọ. Mo pé gbogbo èyí tí mo ń ṣe náà tiẹ̀ náà ni mo ń ṣe just, kó má kọ́ di pé, Mo ṣe fẹ́lẹ̀ dá ẹ̀. I couldn't decide. What about me choose? Aṣọ. Okay, aṣọ tó máa wọ̀, right? Mo fẹ́ wo jáde. Níṣó. Mo ń bọ̀. Tẹ̀lé mi o. Mo ń. Mo burúkú ni lédè ìṣá. Right. Okoto. Okay, your friend is awake. You can go him and see him. But make sure we stress on you because it still needs a lot of resting up. Okay. Doctor, God bless you. Mi dẹ̀ fẹ́ lọ o. Damilola ló tì mí sí. Ó sọ pé àní pé mi ò wá mọ̀ pa máa pẹ́ tó yẹn àti pé ibi tá wà lọ yẹn mi tí ẹ mọ̀ gbà tílẹ̀ ṣú. Everywhere kàn ṣókùnkùn bí mo ṣe bọ́ta ni. Everywhere ṣókùnkùn bó ṣe bọ́ta. Ṣé kò yẹ kó tiẹ̀ lè dágbére ibi tó ń lọ fàlàjà? Alájà kẹ̀? Mi ò lè dágbére fàlàjà o. Alájà ò gbọdọ̀ mọ̀ pé mo tún yà síbi kankan lẹ́yìn school. Alájà máa pa mí. Ọmọládé, mi ò ní kó má jáde. But ó mọ̀ pé it is very, very risky. Kéèyàn jáde kúrò nílé nígbà tó lágbàlagbà nílé. Kó má tiẹ̀ lè fẹ́ sọ fún yín pé ibi báyìí ni mò ń lọ. Even if you can't tell Alájà, you tell someone else. Kọ́lọ́ má jẹ́ kárí láburú. Tí kò bá lọ ṣẹlẹ̀ sí ibi tó lọ ńkọ́. At least tó bá sọ fún yín pé lọ wọ́n á mọ fi tó máa wá ẹ sí. It is very risky. And mo gbọ́ nǹkan tí wà tọ̀rẹ́ ẹ̀ sọ. Mo mọ̀ pé ọkùnrin lẹ tẹ̀lé lọ bí tẹ̀ lọ. Ọmọládé orí ẹni. Èmi ò ní kó má lọ́rẹ̀ẹ́ ọkùnrin o. Àmọ́ nǹkan tó yẹ kó kọjú mọ́ sìn. Òun kọ́ nìyẹn o. And tó bá tiẹ̀ decide pé okay fine, fẹ́ lọ́rẹ̀ẹ́ ọkùnrin. Ó yẹ kẹ́ fi limit sí nǹkan tẹ́ bá tiẹ̀ máa ṣe é sìn. Yeah. And you can always talk to your mother. Alaja, she wants the best for you.
at least ìyá ẹ̀ ni wọ́n. A má jẹ́ kí gbogbo àwọn ilé tẹ̀ ń jáde tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ má jẹ́ kó distract ẹ̀ nǹkan tó yẹ kó máa focus on now which is your education. Ṣó ń gbọ́ mi? And if at all you need somebody to talk to or the shoulder to lean on anytime, you can always come to me and talk to me. Ma, thank you, ma. Take care. Malo class. Wọlé jàre. Ṣẹ́wà, jókòó. Láti ọjọ́ yìí, kó má lè dá ọjà tà. Àwọn ọmọ tí ò tó ẹ nínú gbogbo ọjà yẹn, wọ́n ń tajà, wọ́n mọ ọrọ̀ ajé ṣe correct. Ìgbà wo ni rí sí dọ́dọ̀ Madam Cash? Tí ọmọ yẹn ti mọ ọrọ̀ ajé ṣe tó yẹn. Tẹ́ bá dúró, tẹ́ bá jọ dúró, gbogbo customer ló máa gbà lọ́wọ́ ẹ. Wàá rò pọ́n bímọ bí wọ́n ṣe ń ṣọrọ̀ ajé ni. Ẹ̀yin nǹkan o àfi kẹ́ máa ṣe fáàrí òṣì káàkiri àdúgbò fáàrí òfo fáàrí rádàrà dúró kí ló ṣe sí ẹ lójú yìí gàrẹ́ẹ̀tà ni àbí masquerade bó ṣe wà yẹn o ti fáìn jù lójú ara ẹ kò sẹ́ni tó fáìn tó ẹ o kò sí olúwẹ̀ tó fáìn tó ẹ àgbádìdà rẹ gò wá ṣe rádàrà kiri àdúgbò bíi ọ̀bẹ lé ọlọ́kà àwọn tó ń dẹ̀ ń tàn ẹ́ tó ń kojú fún àárín ìsìnkú ọ̀tọ̀ wọn. Anyway, jẹ́ kẹ́mi sọ fún ẹ ọjà yẹn tó bá lọ ṣe ọjà mi tà tó bá lọ ṣe mistake tó ṣe ọjà mi tà máa gbowó mi lọ́wọ́ ẹ̀ torí mi ò ka owó lórí igi. àìṣọ́ ìmọ̀. àìṣọ́ ìmọ̀. ẹ̀gbọ́n wèrè ó sọ Yorùbá kò tí ì rí sọ nǹkan kọ́tà èyí táwọn boyfriend ẹ̀ ṣe ẹ̀kọ́ ẹni àṣọ ìmọ̀ kó tó sọ́ọ̀rì fún láì bá rẹ̀ gbogbo ṣìkú ọwájú mi kọjá kí mẹ́hàn gidi sọ̀rọ̀ tó bá bí ẹrẹ kówó mi sọnù. nonsense àǹtí iṣẹ́ wà. ìwọ la rí gbọ́jà rè. ariwo yìí ni mò ń gbọ́ ta ni mo ní kí n yọjú sí yín. ìwọ náà gbọ́ àbóòrè ó ṣàmọ̀ kàfáyà tí ò bá kí n ṣe pé òpònú ni kò ń ṣọdún kan kò ń ṣọdún méjì tó ti wà lọ́dọ̀ mi o ọjà tádẹ ń sọ yìí ṣéjú ẹ̀ ni mo ṣe rà á o lọ́gbùkú wà ń bẹ̀ o kọ́sọ́mà fẹ́ rajà ó ti ṣọ́ọ̀pù wálé wá béèrè pé lónìí kò ń ta tàbádẹ̀ wí lọ́ta wíbọ̀ ń sìn wọ́n á ní alájà ni o ṣe àbọ̀ rí mi báyìí. ìyẹn ò dáa ẹ má bínú. kò sẹ́ni tó máa báyàn mọ́ ohun tèmi tí wọ́n gbọ́ tí wọ́n fi wá yẹn òun náà lẹ́lòmíì máa gbọ́ wá ní alájà ni o alájà tún ti dé o ó tún ti dé bó ṣe máa ń gbèsè ẹ̀ dé o. ẹ má bínú alájà. nonsense. alájà. jàre. mo notice pé àwọn sọ mí wọn ò wálé lẹ́nu ọjọ́ mẹ́ta sísìn. bóyá wọn travel. Yeah, but wọn ò dágbére fún mi kí wọ́n tó lọ. kí n tiẹ̀ ìwọ nìyá wọn náà fi máa dágbére fún ẹ àbí ìwọ ló fi ṣẹ́ràn wọn. ó dà pé ẹ understand nǹkan tí mò ń sọ. mi ò rò pé mo understand bóyá kò expatiate kò sọ kí n gbọ́ kó kúnná. ẹ jọ̀ọ́ kí ẹ fún mi ní nọ́mbà àsàn mi sódà máa lè pè láti béèrè. ojú ò tiẹ̀ you see o ní nọ́mbà neighbor ẹ aládùúgbò ẹ o ní nọ́mbà ẹ lọ́wọ́ ẹni tẹ́jọ́ ń ṣe wọléwọ̀de tó yẹ pé tó bá ń jáde lọ ó máa fún ní kọ́kọ́rọ́ yàrá ẹ kó bẹ bójú tó o ní nọ́mbà ẹ lọ́wọ́ dúró náà kí ló máa ń ṣẹ̀yìn ọmọ sẹ́yìn gan. ńgbà tiwa tá a bá ń báyàn gbélé tá a bá ti rí ní ìjọ́ méjì mẹ́ta sẹ́yìn tákèsí wa ti lọ bẹ̀ kí la máa ṣe a máa ń béèrè ara wa ṣùgbọ́n èèyàn mọ̀ sí
Ńgbà táwa wà lọ́dọ̀ a bá ti rí pé o ẹni tá ti rí tá dẹ̀ rí fúnjọ́ méjì mẹ́ta Adégbé fóònù àmú nọ́mbà ẹ̀ á pè é á wà láfíà ẹ̀. Alájà ìgbà tí ẹ̀yin wà ní kékeré ẹ máa mú nọ́mbà lórí fóònù ẹ máa pe ẹni yẹn láti béèrè. Yes. Bọ́ Alájà nígbà yẹn kò tí ì sí fóònù nígbà yẹn. You see nǹkan tí máa ń sọ pa ọ̀rọ̀ ẹ nìyẹn ṣé bó ti ṣe youth service ṣé ó yẹ kí n máa sọ fún ẹ pé wà intelligent ní ITK tàbí kó jẹ́ pé over sàbí ló yọ ẹ lẹ́nu ṣé mi sọ fún ẹ pé mobile phone náà ló ń gbà yẹn ni àwa ọmọ tán bíire táwọn bàbá ti wá rí jàjẹ nígbà yẹn land phone ni tó bá dẹ̀ jẹ́ pé ẹni tí a miss yìí wọn rí iṣẹ́ tó wá nílé wọn a gbé telegram ó mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ó lè mọ̀ telegram báwo ni òkújọ́ mẹ́ta ó ṣe díẹ̀ tí ń gbúrú ẹ̀ but kò ń ṣe tọ ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ sí ó tún fẹ́ máa kọ́ mi anyway. Ma ẹ jọ̀ọ́ ṣe lè fún mi nọ́mbà sàn mi so màá lè pè láti béèrè pé báwo ni o. ìyẹn ni wàá sọ ìyẹn ni wàá kọjú sí wàá gba nọ́mbà tó wàá gbà ó ń bá mi sọ pé mo ń purọ́ nìyẹn lójú ẹ̀ ṣé mo purọ́ lójú ẹ̀ rí ni mo fẹ́ máa proof fún mi pé kò sí mobile phone. Yọ kò ń ṣe inú bí mo kọ nọ́mbà sí ó ti pẹ́ tó ti dé inú bíbá yìí ló máa jẹ́ Sanmi sure boy. 0. 0 kí ni. mo rẹ̀ sí rí nọ́mbà ni. ṣe fóònù tí mi tiẹ̀ tí dé contact list ló ń pè 080 tójú bá ń pọn ẹ bóyá kó wá lọ bí tó bá wà o. ẹ má bínú mo rẹ̀ ti débẹ̀. àbí kó lọ gbà lọ́wọ́ Nitel. olórí burúkú Ṣọlá Àjànàkú ilé iṣẹ́ driver ló máa ń wá káàkiri bẹ́ẹ̀ bá gbà ń driver ẹ lùgùdẹ ẹ lè ṣe ọmọ kó má lọ wolúwẹ̀ ẹ̀ pa. Ṣọlá ọlá òṣèbí kan èèyàn yìí honourable lele. Alájà. Ṣayọ̀ Richard. ẹ jọ̀ọ́ ṣe lè bá mi lọ sí Sanmi like SAN or sure boy mi mọ̀ kọ́tẹ́ save so that ó máa lè fast ju kí ẹ ṣe bẹ̀rẹ̀ láti. o fẹ́ kọ́ mi bí n ṣe máa wo contact list sí fún ẹ. no mi kàn yín o. tí ó bá kí n ṣe pé inú tiẹ̀ bu òrórùn sá ńgbà tí mo scroll débi tí wà yẹn Ṣọlá ẹsikọ́ ló bẹ̀rẹ̀ Ṣọlá Àjànàkú Ṣọlá ẹsikọ́ nìyẹn ìwọ ló bá mi save ẹ ló fi mọ̀ pé sh ni mo fi kọ́ Ṣọlá. àwa ṣe modern Yorùbá orthography in school tó bá rò pé torí pé mo ní ṣọ́ọ̀pù sáàrin ọjà bíi pé illiterate kan ló ń bá sọ̀rọ̀ mi ò kí ń ṣe illiterate ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn tójú bá dẹ̀ ń kún ẹ kó lọ wá nọ́mbà ń bò mí. ẹ má bínú mi. a sọ fún mi pé bákan mo ṣe save nọ́mbà sórí fóònù mi a ṣáà máa wá ọ̀nà téèyàn a ṣáà fi sọ̀rọ̀ ṣáá tó fi máa múlù ẹ̀ léèyàn láàbì ní ìjà rẹ̀ ó yá 0909 090 0909 090 0909 ni mo ti kọ 090 ló kọ ọdẹ. Alájà. nǹkan tí mo pè fún ẹ nìyẹn 0909. Okoto, Okoto. Auntie, hey Joe, let me take picture and show you. Looks so fabulous. No, I must slant here. I had to go straight. Make I show Dada. The girls got juice. I need to really DSC. I just can show gbogbo angle. I show you now. Right. We are just remain. I see. Auntie, báwo lẹ ṣe wá ya picture báyìí? Ẹ wo bẹ́ẹ̀ kẹ́mi ṣe tóbi ń bẹ mí dẹ̀ put on weight now. Bẹ́ẹ̀ ṣe rí náà ni mo ṣe yà. Mo ṣe rí báwo mi ṣe máa wá síbí by now. You should be able to give me angles that will be nice. Mo ń ṣe photographer. Okay, mo kàn dúró ẹ jẹ́ kí n yà yín so that máa fi hàn yín the right angles.
I say rẹ́rìn now. Ojú mi ṣe rí nìyẹn. Ojú yìí le o. Ojú yìí fọ́ blọ́ọ̀kì ó kọ́ le o. Ẹ wo ẹgbẹ́ kí ló dé gan? Ẹ kàn wá ẹ̀kan pààrọ̀ aṣọ bí ọ̀gá. Kí ló dé? Gbogbo aṣọ lẹ kó síbi èwo lẹ fẹ́ rà gan. Ẹ̀wẹ̀ mi ò láì gbogbo ilé o. Àǹtí ẹ máa sọ pé ẹ mọ̀ mí nìyẹn. Ẹ wo mi ò mọ̀ yín. Ẹ serious? Mi ò mọ̀ yín. Ẹ rí ojú yìí rí. Mo ní mi ò mọ̀ yín. Ṣé ilé wa nú 15 naira? How about this? 15 naira shall one be by? Okay, since you don't know me, I'm going to do you an introduction of myself. My name is Essay of 360 Degrees with Essay. I'm a YouTuber. Ṣé máa wo YouTube? Ẹ wo kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn. Mo ti mo náà pẹ́ lè wo YouTube like. But regardless, I'm a social media influencer. Ṣé tí mo ṣe ń wá síbí báyìí tí mo wọ aṣọ yìí tí bá post ẹ̀ sí Instagram? Ẹ wo ẹ dákẹ́. Àti no mi ò ṣeré o. Ṣé tí wọ́n post aṣọ yìí? Kí ni gbogbo story? Sister, excuse me ma. Èwo lẹ fẹ́ràn bẹ́ẹ̀? Ṣebí nǹkan tí mo ṣàlàyé fún yín ni pé tẹ́ bá ìyá tí bá like ẹ̀ táwọn fans mi online. Babe, if I post a video on YouTube, 500,000 views in one day. Mo I'm telling you something. Wọ́n ní bẹ́ẹ̀ jẹ́ wo. Àwọn yẹn jẹ́ lọ bọ̀. Kí ló dé? Mo kàn ní kí sọ pé ṣe rí tí bá wọ̀ tó bá rí lórí wọn. Ṣé o ti máa yín? Àǹtí ẹ kò ra o, ẹ kò ra o. Wọ́n rojo ṣì látàrò lórí kíni. Okoto, Okoto. Ode, I never die now. Why they feel like that? Guy, Wagon. Like, I've never been this scared. Oh, how are you? How are you? I'm getting better. I'm getting better. That's good though. If you say you're dying, for weekly, because you're the only one I have. Oh, don't worry. I be cat and get 9 lives. I know if you die. Don't worry. But there, she people like me telling you I'm a form. I'm a shake. Cut your come 1,000 naira. On top sick bed, you bed. Oh, just lose you to come right. But anyway, thank God you're back, guy. Lady to buy, she ought die. Are you serious? She ought to. Sorry. Pẹ̀lú condition ta wà yìí náà ló tún rí lady kan tó hot. Ṣọ́n fi ṣe ẹ ni. Àwa o. Na only you dey on top sick bed na mi ara tèmi yá na. Àwa rẹ̀ sí. Onírànù ni ẹ. Accepted. Onírànù ni I accept. But dàbí orí bèbè ló fi ń sọ̀rọ̀ báyìí. Pẹ̀lẹ́ o. Wá kí ni kọ́ Chim ṣé kò wá mi wá ni? Chim tí ọmọ gidi lọmọ yẹn o. No, she try. Last ìgbà tí incident ti ṣẹlẹ̀, àwọn méjì jọ ń dààmú tá ń ṣe everything kiri. But that work pé láti school about a test or something. That's why she had to run. That is stress her gone. That is stress her gone. Like she's really stressed. But what did you miss me? Me going to miss her. CCP ni. Mr. Amadiora. Báwo lọ ná ọ̀run ṣe rí? Kí ló sọ? I don't know now, so how the road be? So narrow, about wide. But then you're a big fool, you're a mumu man. So get to looking at see what hellfire and one lost street. Rush when the hellfire show. Hellfire don't look at girl. I'm really sorry I missed the test, sir. There's no need for you to be sorry. The test is just 40 marks. You still have 20 marks for the research and field work. And 40 for examination if you don't flunk that. Oh, sir, please, I don't want to carry over this course. You see, I don't know what you people always think. You think we lecturers derive a kind of pleasure in seeing your faces around doing the same course over and over again? I am sorry to disappoint you, miss. We have better things to do than seeing your faces around. Sir, please. My father is going to kill me. Come on, stop it. Stop that lie. Nobody's going to kill you on this. Okay? What do you want me to do for you? Yes, sir, please. I need a makeup test, sir. Please, sir. Makeup test. Makeup test. Yes, sir. Makeup test is not a problem. It is not a problem at all. Thank you, sir. But...
got to make it up to me too. Alantere o, alantere o, alantere, 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 alantere o, alantere, alantere, alantere o. Baba mi le mi labora, mama ni rodo lọ́wẹ̀. Mo dọ́dọ̀ mo bólúwẹ̀rí. Ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Bẹ́ẹ̀ bàbá mi